Listen to your zodiac signs daily predictions for today, Friday, March 21, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Friday, March 21 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Ó ṣeéṣe kí ènìyàn kan tó súnmọ́ yín kó ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló tún ṣeéṣe kí ènìyàn kan pàtàkì tó tún ṣe é pólọ́lá jù yín lọ, tó tún dàgbà jù yín lọ ní gbogbo nǹkan, tó ní ipò jù yín lọ, ṣeéṣe kí ẹ rí ìrànwọ́ kan látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní. Rí dájú pé ẹ parí àwọn nǹkan tí ẹ kẹ́ ṣe ní iṣẹ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ jìnnà sí nínáwó nínú àpà kó má bàa ṣàkóbá fún owó fún yín lọ́jọ́ tòní. Ẹ kí sara láàyè iṣẹ́. Ènìyàn kan lè fẹ́ da pílánì yín rú níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Lénìí kí ẹ rí dájú pé ẹ ní ìrètí gbogbo nǹkan máa dára, kí ẹ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣọ́ owó náà, kí ẹ má sì ṣe náà àpà pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20. Ẹ̀yin tẹ́ jẹ́ single, ó ṣeéṣe kẹ́ ṣalábàápàdé olólùfẹ́ tí yín lónìí o. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ wà nú ìbáṣepọ̀ kan àbí marriage, ó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín tún dánmọ́rán dáadáa lénìí. Fún ìdí èyí, ẹ bá àwọn olólùfẹ́ yín ṣe kí àárín yín tún lè gún régé dáadáa. Ó ṣeéṣe kí ẹ wá fèsì àwọn kùdìẹ̀kudiẹ̀ kan láàyè iṣẹ́ lénìí tí ẹ sì lè fẹ́ fa stress díẹ̀ fún yín. Bẹ́ẹ̀ sì lẹ tún lè má lè fẹ́ fókọ̀sì dáadáa látàrí bẹ́ẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ gbìyànjú láti fókọ̀sì lórí bẹ́ẹ̀ fẹ́ borí àwọn nǹkan wọ̀nyí. Ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe lénìí pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21. Ó ṣeéṣe kẹ́ láǹfààní láti wòye sí àwọn kan tó ń fa kùdìẹ̀kudiẹ̀ nù mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Tí rẹ̀ bá wá wáyé, kí ẹ rí dájú pé ọgbọ́n ni kí ẹ fi ṣe o. Kí ẹ fẹ̀lẹ̀ rí dájú pé ẹ yanjú áwọ̀ káwọ̀ tó bá ti ń wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Lénìí kí ẹ rí dájú pé ẹ kíyèsára. Ènìyàn kan lè fẹ́ lóun fẹ́ dá sẹ̀ríà fún yín àbí ṣe nǹkan kan fọ́tá yín láburú lénìí. Bẹ́ẹ̀ sì ni stress àti tension lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀. Bákan náà sì rèé, ó ṣeéṣe kẹ́ rírí owó látàrí àwọn nǹkan tó máa sẹ́ pé bóyá kẹjọ pín owó lọ́jọ́ tòní, àbí nǹkan tó máa sẹ́ pé nǹkan tó kan lágbájá rèé tí ẹni léyìí. Àárín ẹ̀yin àti olólùfẹ́ yín ó lè rí bákan lọ́jọ́ tòní. Tẹ́ bá ti wá struggle láti jọ́ mẹ́ta láti rí dájú pé ọ̀rọ̀ iṣẹ́ gúnrégé, kí ẹ mọ̀ dájú pé ìpòpadà lè wáyé lénìí. Ẹ kíyèsára, ó ṣeéṣe kí incident díẹ̀ fẹ́ wáyé tàbí accident èyíkéyìí nínú rẹ̀. Ó ṣeéṣe kó fẹ́ wáyé, kẹ́ kíyèsára dáadáa, kẹ́ ṣe ìwúre ṣáájú kẹ́ tó jáde. Tẹ́ bá sì ń lo sharp object, kẹ́ rí dájú pé kíyèsára, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ́ sí èèyàn lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà, kẹ́ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22. Lénìí ẹ máa wà very lucky, àwọn tó rọ̀gbà yín ká gan máa mọ̀ bẹ́ẹ̀. Lọ́jọ́ tòní tí ẹ bá wà capable dáadáa, kí ẹ rí dájú pé ẹ ràn àwọn aláìní lọ́wọ́ látàrí pé wọ́n á dúpẹ́, wọ́n á gbóríyìn fún yín fúrúfẹ́ nǹkan yìí. Lénìí ẹ máa rí pé èrè owó máa tún wọlé fún yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tó dàbí ìgbà pẹ́ fẹ́ fowó ṣeéṣe kí ẹ rí yanjú lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ má sọ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ ní àyè iṣẹ́ kó má bàa ṣàkóbá fún reputation yín díẹ̀ láàyè iṣẹ́. Ẹ̀yin tẹ́ ti máàdì, ó ṣeéṣe kí marriage yín rí bákan lọ́jọ́ tòní. Kẹ́ wá rí dájú pé ẹ fi sùúrù lò,
kí gbogbo ẹ lè yanjú léni kẹ gbájúmọ́ṣẹ́ kẹ lè rore gbámú kẹ má ṣe rìnrìn òru láṣálẹ́ tèní ẹ free mind yín kẹ jẹ́ kára yín yá gágá ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì má ṣe wọ aṣọ dúdú rárá léni. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kára dédé fẹ́ máa kan yín kó dàbí ìgbà pé ẹ fẹ́ wà provoke tàbí kínú dédé fẹ́ máa bí yín lénìí. ẹ rí dájú pé ẹ jìnnà sí pé à ń báyàn jà báyàn fà bá ń fà lénìí, pàápàá tó bá jọmọ́ ẹ̀yin àti mọ̀lẹ́bí. ẹ rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tó bá dàbí áwọ̀ tó bá wáyé láàrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. kẹ wá rí dájú pé ẹ create àkókò díẹ̀ lọ́jọ́ tòní láti fi ṣe prayer, ìyẹn máa jẹ́ kọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. kẹ kíyèsára, ẹ má wulẹ̀ ṣàlàyé àwọn nǹkan tó jọmọ́ personal information yín fólólùfẹ́ yín látàrí pé ó ṣeé ṣe kí wọ́n fẹ́ gbé kí wọ́n sọ fẹ́ lòmíì lọ́jọ́ tòní. lénìí kí ẹ rí dájú pé ẹ bá àwọn ènìyàn pàtàkì ṣe àwọn ènìyàn dáadáa tó ṣe é pé lè ra ìdí àgídí látara wọn. bẹ́ẹ̀ sì ni lénìí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, àwọn kọ̀ọ̀kan ń lọ nínú ọkàn yín lásìkò yìí tó ṣe é gbẹ̀ẹ́ fẹ́ kó yanjú kó tiẹ̀ rọrùn. léni kẹ́ create àkókò díẹ̀ láti fi wà pẹ̀lú àwọn tó ṣe é pé wọ́n jó lólùfẹ́ yín. bẹ́ẹ̀ sì ni tẹ́ bá nípa láti ṣèrànwọ́ fọ́mọlàkejì yín léni ẹ lè ṣe bẹ́ẹ̀. bákan náà sì rí ó ṣeé ṣe kí ẹ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára lọ́jọ́ tòní téyì sì lè fẹ́ jẹ́ kí ẹ fi ìbákan kó dàbí ìgbà pé ọkọ yín pòrúurú lé lórí. léni ó ṣeé ṣe kọ́rọ̀ owó yanjú, ẹ rí dájú pé wà determine róore wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní. ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì rẹ́ra yín lẹ̀ léni pẹ̀lú. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ kíyèsára pẹ̀lú ìjà tàbí áwọ̀ tó máa wáyé láyìíká ilé lọ́jọ́ tòní. ẹ má wulẹ̀ gẹ́sì ara yín involve nínú àwọn nǹkan tí ó tọ́ bí áwọ̀ láyìíká ilé lèmi o. ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ tiraka tó láti rí dájú pé irúfẹ́ nǹkan bẹ́yìn ò wáyé. ó ṣeé ṣe kí ìjà fẹ́ bẹ́lẹ̀ láàrin aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́. àkókò yẹn ṣeé ṣe kí áwọ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àti èèyàn kẹ́ kíyèsára. ẹ control ara yín kí nǹkan náà má di nǹkan tó máa tún fẹ́ worst. ẹ fi lílawọ́ yín kẹ́ fi báwọn èèyàn lò lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ronú pàǹbí ẹ fẹ́ da ṣẹ́pọ̀ pẹ̀lú èèyàn léni kẹ́ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tó máa bí ẹ gádà gbogbo information tó yẹ kẹ́ gádà ṣáájú kí ẹ tó lẹ fẹ́ gbégbèsè náà. ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kígbéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà tẹ́ bá rí pé wà comfortable léni kí ẹ rẹra yín lẹ̀ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. kò sí àkókò kankan tó jákòókò oríire fún yín lọ́jọ́ tòní o. bẹ́ẹ̀ sì ni pitch jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ìṣòro tẹ́ rí yẹn ara ìgbésí ayé náà ló wà tí a sì gbọ́dọ̀ jẹ́ kó affect wa púpọ̀. a gbọ́dọ̀ máa wọ́nà àbáyọ sí gbogbo ìṣòro tí a bá ní ni. lónìí ó ṣeé ṣe káwọn kan wá fẹ́ ṣẹlẹ̀ tí ò fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn tó sì lè fẹ́ bí dàrúdàpọ̀ kàn bákan. ṣùgbọ́n ọpọlọ pípé yín lẹ máa lò láti fi mójútó lénìí. ó ṣeé ṣe kí ẹ rí àwọn opportunity rí owó lọ́nà gbọ́rọ̀, ṣùgbọ́n kẹ́ rí dájú pé kí ìsara ṣáájú kẹ́ tó tẹ̀lé opportunity èyíkéyìí kẹwọ̀ tí wọ́n tó sí ẹ̀ ṣáájú kẹ́ tó lẹ fẹ́ grab ẹ̀. lénìí tó ṣeé ṣe kí ẹ rí opportunity láti showcase talent yín lọ́jọ́ tòní. kẹ́ rí dájú pé ẹ ní ìrètí pé nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ nínú ara yín, kí ẹ free mind yín, kí ẹ sì jẹ́ kára yín yá gágá. ẹ má wá finú tán yànjú lénìí, ẹ má gbára lé yànjú lénìí. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, léni ó ṣeé ṣe ká ìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín kẹ́ sì má lè wà motivated. tí ẹ bá bẹ́yìn kan tó súnmọ́ yín tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ bá bá a sọ̀rọ̀ ó ṣeé ṣe kí wọ́n lè gbà yín lámọ̀ràn tó máa tún ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé láàyè iṣẹ́ ẹ wà distracted pẹ̀lú àwọn kan tó ń lọ láyìíká yín. kò sì dára kí ẹ wá lo àkókò àti ìgbà tó pẹ́ jù lórí fóònù léni rárá o. ó dára kí ẹ wulẹ̀ gbajúmọ̀ nǹkan tí ẹ kẹ́ gbajúmọ̀. bẹ́ẹ̀ sì làwọn èèyàn tó rọ̀gbà yín kálẹ̀ nílò àwọn kankan lọ́jọ́ tòní tí ìsìlẹ̀ fẹ́ ṣàkóbá fún àwọn pílánì tẹ́tí ní lọ́jọ́ tòní tẹ́lẹ̀ tàbí ṣíṣìkí ara yín tẹ́ fẹ́ ṣèkí ara yín. kẹ́ wá gbìyànjú láti wá àkókò díẹ̀ láti fi ṣe nǹkan tó mú kínú yín dùn kẹ́ fi relax
lọ́jọ́ tòní síre ẹ̀yin tí ẹ ti ń náwó nínú àpà látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ẹ rí kankan tẹ máa fẹ́ lówó lé lórí lọ́jọ́ tòní tẹ máa fi mọ iye kéèyàn fowó pamọ́ lọ́jọ́ tòní kẹ má ṣàṣejù lórí okòwò rárá o ẹ rí dájú pé ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì jẹ́ kára yín yá gágá lénìí orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò àwọn erùpẹ̀ eléruku Capricorn ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 ẹ̀yin tẹ́ jẹ́ iṣẹ́ rí dájú pé túbọ̀ tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ẹ wà focus kẹ́ wà motivated ènìyàn kan tó súnmọ́ yín ó ṣeéṣe kí wọ́n fẹ́ mú ọ̀rọ̀ owó kankan lọ́jọ́ tòní tẹ́ ìsílẹ̀ fẹ́ bí tension láyìíká lé yín ó ṣeéṣe kí ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí kẹ́ fẹ́ ìrìn àjò kan tó jọmọ́ ọ̀rọ̀ iṣẹ́ ìrìn àjò náà sì máa bí ire fún yín bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ bára yín ní ipò ẹni tó ń fẹ́ wú àwọn ìwà kan tó ṣe é gbó ti wù sẹ́yìn pàápàá àwọn ìwà tó ti wù láti kékeré léni kẹtẹpá mọ́ṣẹ́ kẹrẹra yín lẹ̀ ẹ lómìnira láti káàkiri lọ́bíkíbi láti lọ wá oore kò sí wàhálà kò sì dára kẹ́ jókòó sílé láìṣe ohunkóhun ó dára kẹ́ jáde lọ láti lọ wá oore rose pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6:08 ìṣẹ́jú láṣálẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí surprise kan látọ̀dọ̀ ọ̀rẹ́ yín kan tó súnmọ́ yín gẹ̀rí dájú pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn tí wọlé bá wáyé lákàtà tọ̀dọ̀ yín èyí sì máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa sí ẹ̀yin tí ẹ jẹ́ olóyún náà ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí kẹ́ kí ó sara pẹ̀ láwọn ilẹ̀ tẹ́ máa tẹ̀ pàápàá ilẹ̀ tó bá lómi tàbí ilẹ̀ tó bá ń yọ̀ kẹ́ sì jìnnà sí àwọn tó ṣe pé wọ́n mu igbó lọ́jọ́ tòní látàrí pé ó ṣeé ṣe kí ó fẹ́ affect ọmọ tó ṣe pé wà nú tí ẹ bá rìnrìn àjò kan lọ́jọ́ tòní kẹ́ kí ó sara pàápàá pẹ̀ láwọn kan níyìn kó má jẹ́ pé wọ́n máa jà yín lólè lọ́jọ́ tòní lórí ìrìn àjò náà sùúrù tí ẹ ní àti ìfaradà tẹ ní á ràn yín lọ́wọ́ láti rí dájú pé ṣàṣeyọrí lọ́jọ́ tòní kẹ́ kí sara ẹ má dà sọ́rọ̀ ẹ̀yìn kẹ́ sì má ṣe ṣàbòsí ẹnikẹ́ni ó ṣeéṣe kí tẹ́ńsọ̀n fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín látàrí iṣu kékeré kan tó ṣe pé ó ti ń wáyé láti jẹ́ mẹ́ta tẹ̀ tí ìyanjú pé ìsìlẹ̀ fẹ́ ṣàkóbá fún relationship yín díẹ̀ lẹ́ni kẹ́ rí dájú pé ẹ rẹra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ sì rí dájú pé ẹ plan lórí nǹkan tuntun tí ẹ tún lè ṣe tó tún lè bí ìdàgbàsókè fún yín lénìí green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ má fẹ́ kọbi ara sí ìlera ara yín ó sì di dandan kẹ́ kọbi ara sí ẹ rí dájú pé ẹ prioritize health yín lọ́jọ́ tòní kí ẹ sì rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí ẹ máa jẹ sẹ́nu ara yín bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín náà kẹ́ wòye sí ìlera ara tiwọn náà tí ẹ bá ti ń fèsì àwọn challenges kọ̀ọ̀kan láàyè iṣẹ́ láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kí ìpòpadà wáyé ń bẹ̀ lọ́jọ́ tòní lẹ́ni kí ẹ rí dájú pé ẹ fi gbóyà ṣòkòhun kẹsàn sítọ́ kẹsàn òdodo láwùjọ àwọn èèyàn ẹ má kọjú ju bó ṣe ẹ lọ lórí okòhun kí ẹ sì bá ṣe ìlérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fóòyàn lénìí light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3:30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5:15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ bẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.